gbọ́gbọ́lọ́ létòlétò alájẹrí tàjẹṣe jàbàtà dùn wọ́n lárinrin nílùú jàbàtà. Ó ń gbọ́gbọ́lọ́ létòlétò alájẹrí tàjẹṣe jàbàtà dùn wọ́n lárinrin. Ìlú jàbàtà dùn 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 ó dára kò láfiwé ìlú rere ni ìlú alálùbáríkà o gbogbo wa ló ń ṣoríire aboyún ilé ń bí wẹ́rẹ́ ìlú jàbàtà ti dára jù kò láfiwé. Ìlú jàbàtà dùn 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 ó dára kò láfiwé ìlú rere ni ìlú alálùbáríkà o aboyún inú ń bí wẹ́rẹ́ gbogbo wa là ń ṣoríire ìlú jàbàtà ti dára jù kò láfiwé o. Ọmọ jàbàtà ó ń gbọ́gbọ́lọ́ létòlétò alájẹrí tàjẹṣe jàbàtà dùn wọ́n lárinrin nílùú jàbàtà. Ó ń gbọ́gbọ́lọ́ létòlétò alájẹrí tàjẹṣe jàbàtà dùn wọ́n lárinrin. Jàbàtà ìlú tó ń ṣàn fún wàrà àti fún oyin ìlú jàbàtà o. Eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ ọmọ jàbàtà ìlú tó dára ní ìlú jàbàtà ìlú tó ń ṣàn fún wàrà àti fún oyin ìlú jàbàtà o. Eku ń ké bí eku ẹyẹ ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ ọmọ jàbàtà ìlú tó dára. Kábíyèsí orúkọ mi ni Ọlárẹ̀wájú Williams tí mo wá láti ilé mọ́jọ́kó bàjẹ́ nílùú jàbàtà yìí. Ọmọlẹ́yìn mọ́jọ́ bàjẹ́ ni ilé ẹ̀yin ilé dáadáa ni ọmọ táwa ni ó ń bẹ̀. Williams ni sá. Ẹ kú ọ̀rọ̀ èèyàn ọjọ́ ọlọ́wà tẹ̀wọ́n sáfẹ́fẹ́ rẹ̀ ẹ pẹ̀lẹ́. Wá nígbà tí wọ́n sòkú yẹn. Àwọn ìdíwọ́ pẹ́pẹ́pẹ́ kan ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n kì í láyé wọlé. Sọ ti wá dé sílé báyìí. Kábíyèsí mi ò tí ì dé ìkankan tí mo kàn rí pé torí wọ́n ní pé tí ọkọ̀ bá rókun tọkọ̀ bá rọ̀ṣà elébùté mi pọ́stọ̀ mo ní àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan níta máa rò pé ìlú tó jẹ́ ìlú tèmi náà ìlú jàbàtà kí wọ́n á dá iléeṣẹ́ síbẹ̀ àwọn ọmọ ìlú mi ò lè jẹ àǹfààní eléyìí tó lè tẹ̀lé mi síwájú. Ó fẹ́ dá iléeṣẹ́ kalẹ̀ sínú ìlú wa yìí yóò dáa fún ẹ ọ ṣoríire àwọn alálẹ̀ yóò tì ọ́ lẹ́yìn ọ̀rẹ́ ní ṣíṣe inú mi dùn láti gbọ́ ìròyìn ayọ̀ yìí yóò dáa fẹ́ yìí náà ẹ ṣoríire o ẹsẹ̀ tí wàá dé ní àbí báwo. Kábíyèsí ohun tó jẹ́ kókó bẹ̀ ni pé a nídìí àwọn ilẹ̀ tó pọ̀ díẹ̀ láti accommodate company kan fẹ́ gbé kalẹ̀ sílẹ̀. Tilẹ̀ yẹn nǹkan tó kéré ni nǹkan tó kéré ni sọ kí ni nǹkan tí irú iléeṣẹ́ wo lè fẹ́ dá kalẹ̀ ká fi lè mọ irú ilẹ̀ táyà fẹ́ fún mi. Àná ọ̀gbọ́n nǹkan tẹ́ fẹ́ bá mi sọ ni màá ti pa àwọn olóyè mi wá irú nǹkan wo lè fẹ́ dá kalẹ̀. Kábíyèsí nǹkan tí a fẹ́ mọ ṣe ń bẹ̀rẹ̀ fáwọn fẹ́ máa sin ẹja adìẹ àwọn ẹlẹ́dẹ̀ tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ni. ẹ ti rí lẹ̀ ẹ ti rí lẹ̀ ẹ bá ti ṣe tẹ́nìsì máa ní kán lọ fi lẹ̀ kán lọ fi hàn ilẹ̀ kan wà ní etí mi ní fún níbi ìsàlẹ̀ odò máa fún níbi òkè odò nígbà tó pé adìẹ ni ẹmu rẹ̀ tún lè fún níbi ìsàlẹ̀ odò náà láti fi máa sin ẹja tí ẹ ti gbọ́ máa ní kán lọ fi lẹ̀ kán lọ fi hàn yín tí ẹ ti gbọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá dá lé iṣẹ́ lẹ̀ ọmọ ìlú yìí ni ẹ gbà sí tó lọ́pọ̀lọpọ̀ o ẹ bá gba àwọn ọmọ ìlú yìí sí lọ́pọ̀lọpọ̀ ọrọ̀ ajé ìlú náà sì kí ni yóò fi lè dàgbàsókè dáadáa gbogbo àwọn ọ̀dọ́ yẹn nínú wọn náà ṣe kí ni inú wọn fi dùn. ṣe rí kábíyèsí àwa náà gbọ́dọ̀ mọ ọrọ̀kọ fẹ́lòmíì jẹ torí ẹni tó bá nífẹ̀ẹ́ ìlú rẹ̀ tó gbé iléeṣẹ́ wá sí ìlú rẹ̀
dandan ni àwọn ọmọ náà rẹ̀ kókó sí wọn bá ṣe pàápàá jùlọ tí mi ò bá sí ní ti bá travel. àwọn ọmọ ìlú náà wọ́n lè bá mi mójútó lọ́dún mẹ́wàá ojoojú ẹ̀ ní. irú ẹ̀ dára fún ẹ ọ̀sùn rere ọ̀sùn láwọn fáìlì. Okay, so kábíyèsí kí ni àwọn kì í bí mi mú bẹ́ẹ̀ ká fẹ́ design ká sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kábíyèsí. mi ni ọmọ para iṣẹ́ mi ni iṣẹ́ mi ni ṣé kèmi mú ilé dání. òṣìṣẹ́ kábíyèsí. ṣé kèmi náà mú dání mi náà wò dáadáa tí n bá ti ṣe tán nìsín ṣé ilé yìí náà lẹ́dẹ́ sí. màá rán olóyè kan sí yóò wá mú káàkiri ibi ilẹ̀ yóò lọ fi lẹ̀ kẹ́ẹ̀dì gbọ́ ló dára fún mi. olórí ṣé kí n ní kí àwọn olórí kí wọ́n gúnyán fún mi. àsìkò súná wà yìí. ẹ má jẹ ọmọ gbé àbí kí lẹ fẹ́. ẹ tún di wá. dábì tó bá wọ ní tẹ̀lé ẹni. tẹ̀lé ẹni wà á rí ní ipa. yóò dára fún ẹ̀sùn oríire. gbogbo wa la ṣoríire ìlú Jàbàtà ti dára jù láfiwé o. ọmọ Jàbàtà èwo làwọn àbí ní Ọ̀yọ́ agbẹ́kẹ̀tẹ̀ lórí wọn ní sọ́kò làwọn. ó mọ̀ gbọ́ ṣó o gbọ́n pé nípa ti iléeṣẹ́ tuntun náà ìṣẹ̀dálẹ̀. wàá mọ̀ kan ìgbẹ́ ní ọ̀rọ̀ iléeṣẹ́ ìpè àbí nǹkan kan ẹ sáàmù pé nǹkan láyé adìẹ ń jẹ kágbàdo tó dáyé. bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé èmi ni n ó kiri ẹ̀ pa mí n ò sì lè fọjà mi ṣeré gbogbo yín lẹ mọ̀ yín. èmi wá gbọ́ pé wọ́n sọ pé aago 3 la máa parí tàbá dẹ̀ ti parí láago 3 á dẹ̀ máa kiri ọjà wa lọ. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ wà ní ètò ìsọ náà ẹ wàá mọ tí ó ṣẹlẹ̀ èyí ń jọ síra wọn ṣe gbọ́ agbọ́yìn bá ti wù ú ẹ mọ̀ ń wọlé fọ́jà mi ṣeré o. ẹgbàá yóò mọ̀ dùn ẹ̀yìn bá pa àwọn tó kúrò tẹ́lẹ̀ kí n rọ́wọ́ ẹ̀ ń bẹ̀ aláàfíṣe. tẹ́ bá bí mi lèrè máa rí sọ ọ̀rọ̀ nípa ọmọ àti ìwọ ọlọ́kùnrin àti ìwọ ara ẹni ẹ̀rẹ̀ mọ̀ pé ọdún lédè tán yìí àrùn ọ̀ṣọ́dún àṣìbìkẹ́ ìlú là ń gbà lówó oṣù èmi ní tèmi o owó oṣù tèmi kò pé èmi èmi ti ti yín káwá ètò wa rò ọkọ̀ fi ṣàdá lórí èmi lè jókòó sí owó oṣù eléyìí o àbí kílẹ̀ ni mo rí. mo láì pé mi gan yanu jù kẹtẹ ẹrọ náà lèmi náà ń rò fún wa àdìpọ̀ àmọ́ fún lè polúwa rẹ̀ àwọn nǹkan ṣe sọ̀rọ̀ àwọn àbí kí ló rò. ẹ̀wọ̀ sáà ní sùúrù ṣe fẹ́ mọ̀ gbà láwà ní ọ̀rọ̀ báyìí ò sì sọ lórí bí lóòótọ́ tabari ẹyin àtẹ̀dìyẹ kọ́ àmọ́ àríta nígboro ní olówó kúkú abala kìlò tí rí. ọ̀rọ̀ lẹ́kú sọ ìmọ̀ràn yín sì dá kò ṣeé tẹ̀lé ṣé wàá ṣe tẹ̀lé mi ẹ dákun níbẹ̀ ni a mọ̀ jẹ́ ikú a mọ̀ jáde èkó ṣeré mi èmi yìí o tí n bẹ́ẹ̀ lè ṣe báyìí ẹ̀rí ọkàn mi ò ní jẹ́ ń gbádùn kúlúkúlú báyìí láyà mi ó sì máa ń sọ. ọkàn mi dẹ̀ wí bẹ́ẹ̀ o mo ti mẹ́pẹ̀ mo ti mọ̀ pé kò lè gbọ́ ọ ṣé ní ìfẹ́ pé tẹ́lẹ̀ ìfẹ́ má ti pè ọ́ kí ni mo fẹ́ pè fún. nígbà mo bá kìlọ̀ pẹ̀lú sí. ìgbà yẹn náà pariwo ọmọ tó mo bá mọ́ bẹ̀rẹ̀ fẹ́ mo jẹ́ ìgbà. Àlàkẹ́ 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 o ọmọ rere Àlàkẹ́ kì í fi ká kọ̀ọ̀kan nínú ọmọ gidi Àlàkẹ́ o kò fẹ́ yàn jẹ́ rárá. ẹ káàsán máa. ẹ káàsán o. ṣé ẹ rìn? èló ló wá bá dé báyìí. 1-2 ní o. kí ni sọ 1-2 èló náà ń tẹ ẹyin lọ́jà. 1-2 náà ń tà lọ́jà kò tọ́lá kún fẹ́ mú yín kọ́sítọ́mà mi máa tà fún 1,000. ilé san 1,000 ẹwọ ẹsọ ọkọ jáde. èlé lè wá fẹ́ sùn. ẹwọ ẹ jẹ́ kí n méjì ní 400. mo lè ta 400 o bọ̀ ẹ jẹ́ fún 500. ó dáná ẹ ṣeun ẹ wò ó ṣé ẹ lè rí mi ìgbé wá fún mi nírọ̀lẹ́ yìí. nírọ̀lẹ́
ìrírí bí wá rọ̀lẹ́ o bóyá tó bá dàrọ̀ là ní máa gbé wá. Tó bẹ́ẹ̀ yìí kò ní pẹ́ tán ni kó tó dọ̀sán ó ti rà tán ni. Ní máa gbé wá rọ̀lẹ́ náà. Tó ẹ dákun ẹ mọ́ gbàgbé o. Sí wàhálà. Ẹ ṣeun ẹ mọ́ gbàgbé o. Kò sí wàhálà. Ní padà àgbà kírètì mi tó bá dé. Kò sí wàhálà yìí náà ẹ mọ́ gbàgbé kẹgbẹ́ yìí wá lọ́la. Wàhálà ó dà. Mo ẹ̀yìn yìí ra o. Tẹ́ bá bí mi léèrè máa rí sọ ọ̀rọ̀ nípa ọmọ jàbátá ọmọ tó fi ń tọrọ ọmọ alálùbáríkà lọ. Ilé ló ń pàdé òun àmọ́. Bí ṣe rẹ̀ eré ilé tí tàn yẹ fún mi yìí ó kú 1,000. Èmi náà mọ̀ 1,000 yìí mo fẹ́ fi ra nǹkan tó bá dìrọ̀lẹ́ kó wá gbà. Mi lè fẹ́ lówó ni àìmọ́ tí wọ́n ṣe fún yìí bá fẹ́ lọ rà lọ́jọ́ mi tán tà àdé tí 5 tàn máa tà fún wọn tàn tí wọ́n fún mi lórí ààbò. Ẹ̀wọ̀n sí àgbẹ̀ lọ sọ́jà kan lọ tà lọ́jà. Ẹ mọ̀ wípé àwọn ẹlẹ́mu ní náà ìjọ ní ìpàdé débi tẹ̀ níra ẹ fún mi lówó mi pé ẹ fún mi. Wá ọ̀dọ̀ mi ni mo gbé wá mọ̀ gbé lọ sọ́jà o. Ọ̀dọ̀ yín ìsìn gbọ́dọ̀ máa gbowó tí mo bá lẹ̀ máa ń. Ọmọ bówó rẹ ńlẹ̀ ìmọ̀ kówó rẹ dì ọmọ gbé wá o. Kò ní mọ̀ pé o. Mo gbé lọ sọ́jà o. Kárí o sí àwọn ilé-ẹ̀mú ìdó yẹ kó ti wá. Ẹyọ̀kan yóò yẹ kó ní sáà. Tẹ́ bá bí mi léèrè máa rí sọ ọ̀rọ̀ nípa ọmọ jàbátá ọmọ tó fi ń tọrọ ọmọ alálùbáríkà lọmọ jàbátá kò béèrè pé rárá olóríire lọmọ jàbátá. Àwa nìyẹn o. Níbo la ti ń bọ̀? Àti ibi iṣẹ́ náà ti ń bọ̀. Ṣé ibi iṣẹ́ kan náà kọ́ lẹ́yìn àti Àlàkẹ́ tí ń ṣiṣẹ́ ni? Ibi iṣẹ́ kan náà. Torí ẹ wo bóun ṣe kan gbogbo ẹ̀pọ̀ bí àkùkọ. Ẹ fọ̀nà hàn ẹ jẹ́ kó náà kí ìmúra rẹ̀ kó ti máa yàtọ̀. Lóòótọ́ ni a ti gbọ́. A ti gbọ́ mọ̀ a mọ̀ rò a mọ̀ bá sọ. Ẹ wo Kọ́lájú ó gbọ́. mo rí yín tán. Jálọ. Jálọ. Ẹ gbá. Ẹ ṣọ́ra yín o. Ẹ ṣọ́ra yín o. Bí mo ṣe máa mú wo ṣe. Bí ti mọ lé fún kòkó nígbà níjà wí. Ọmọ jàbátá ọmọ gidi ni. Ọmọ jàbátá tí wọ́n ti kí ìbọ̀ ẹ̀sìn tí wọ́n sọ fún ẹ̀ wọ́n á kàn rí pé mo kò sí sáà ìbọ̀ ẹ̀jẹ̀ máa ń ṣe. In the sense that wọ́n náà wọ́n ń sìn bàtà àwọn ẹ̀rẹ́ bẹ̀rẹ̀ sí ní produce ẹyin over 100 crates ni wọ́n ń yé. Sunday ní ìtọ́kàn change tó wá rí pé ẹ̀ sọ fún mi pé wọ́n produce ẹyin 40 ẹyin 35 ẹyin 25 kí ni kan tó ń ṣẹlẹ̀ sáàdì ẹ̀kú ni. Sir tí n bá sọ pé mo understand nǹkan tẹ́ ẹ̀ sọ yìí èmi gan mi really understand nǹkan tó ṣẹlẹ̀ kò yé mi náà. But oúnjẹ tá à ń fún wọn kò reduce fasting wọn kò reduce. Bẹ́ẹ̀ni sir. You are playing with your job. Sir ẹ jọ̀ọ́ ẹ má bínú sir màá wá kàn ṣe sí sir ẹ jọ̀ọ́ sir. Wàá wá nǹkan ṣe sí. Bẹ́ẹ̀ni sir. So mọ̀ pé kì í ṣe bí nìkan ni mo ní farm sí. Bẹ́ẹ̀ni sir. Mo ń farm káàkiri mo dẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀. Òun fi iṣẹ́ yẹn ṣeré àbí. Sir ẹ jọ̀ọ́ sir màá tètè wá kàn ṣe sí sir ẹ jọ̀ọ́ sir ọ̀gá. Ẹ má bínú sir. Kò sí wàhálà. Yes sir. You better act fast. Okay sir. Or else you are going to lose your job. Màá tètè ẹ má bínú ọ̀gá sir. Tẹ́ bá bí mi léèrè máa rí sọ ọ̀rọ̀ nípa ọmọ jàbátá ọmọ tó fi ń tọrọ ọmọ alálùbáríkà lọmọ jàbátá kò béèrè pé rárá olóríire lọmọ jàbátá ò tẹ́ bá bí mi léèrè máa rí sọ ọ̀rọ̀ nípa ọmọ jàbátá o ọmọ jàbátá o ọmọ jàbátá ọmọ gidi ni. Ọmọ jàbátá ọmọ jàbátá ọmọ gidi ni. Ẹ̀mí rẹ̀ ti rí rẹ̀ báyìí. Láti tírì náà. Báwo ni pẹ̀lú wọ́n ti tàn mélòó sùn wálé? Wọ́n là ní àpá. Látàárọ̀. Èwo wèrè iṣẹ́ yá wèrè ni kò yé yín mọ́ ni. Ẹ kàtà òbí ti báwo látàárọ̀. Ìtú àlà tó ṣẹlẹ̀ pé ìtú wà lẹ̀ yìí máa kó kún tẹ́lẹ̀ yìí. Kárí lè yẹ kúrò. Fúlàtí wá bí pé mélòó ti rí 32 yìí o.
tí mo pé 32 ni o mi ò ní sáyé àwọn àjọ ilé méjì àfẹ́ta fún ẹ̀rù ní sáyé àwọn máa ti á bí 32 ni o 32 ni o. ẹyin crate mélòó lẹ rí. 32 lẹ. ok 32 ẹ lè máa lọ. À ń fi ara sọ à ń fi gbogbo ẹ̀ sọ lọ́sọ̀ pọ̀ notice ni wo yẹn tẹ́kọ̀ mọ́ wá fẹ́ bẹ́ẹ̀ sọ àdùnnú ó dà pa àwọn management ibi iṣẹ́ yìí wọ́n fẹ́ máa yàn mí jẹ. ìyẹn jẹ́ ti dáhùn. èmi náà fẹ́ jára mi àdùnnú dákun tí bá rọ́gbà àwọn ibi yìí dá àkájù dákun gbé mi lórí mọ́ta sí i. Baálẹ̀ ibẹ̀ oko nílò ìyálé ibẹ̀ àkàrà níbí. Jàbàtà ìlú òmólè mú òkà òfẹ̀yìn olè tó kàn jù. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ̀yin ti gbé e dé. Ẹ ṣeun o. Ẹ gbé wá. Àti ẹ̀dúpẹ́ ó wúwo lónìí. Ẹ gbà. Ẹ tẹ̀ bá a fi kún owó yìí náà lọ. Kí náà fi kún ẹjọ́ o? Àdéhùn làdéhùn. Kí náà fi kún? Máa ṣe é máa ń tabako crate bí abí mẹ́rin wá fún iṣẹ́ mara. Mi ì máa ń dèmú tẹ̀sí ní màá sọ fún un. Kódà kẹ́ ẹ gbogbo pọ́tù yìí ń wá. Gbogbo ẹ̀ pátá ni màá tà. Nínú gbogbo àdúgbò ìyọ̀dọ̀ mi nìkan náà tí wọ́n máa ń rẹ̀ yín. Ẹ kó gbogbo ẹ̀ wá mi ì máa ń. ọ̀rọ̀ lọ́gbọ́n yẹn wọ́n náà next time tó bá ń bọ̀ wá máa kó crate méjì wá mọ́ bí abí 5-6. Ẹ ṣeun. Màá máa retí yín lọ́la. Ọ̀gá ọ̀gá lórí ọ̀rọ̀ adìẹ àtẹ̀yìn oògùn tó ń ṣẹlẹ̀ ṣáájú nínú ọgbà yìí ọ̀gá mo fẹ́ bẹ̀rẹ̀ pé kí ẹ má bínú sá. má bínú kí má bínú nǹkan tó ń sọ láti pa kí má bínú kí má bínú ó gbà tí má sàkẹ́ ẹ́. ọ̀gá ẹ má bínú sá lórí iṣẹ́ tẹ rán mi pé kí n lọ wá àwọn èèyàn tó ń jí kó mo ti mọ̀ wọ́n mo ti mọ̀ àwọn ẹni yẹn. Are you serious? bẹ́ẹ̀ ni sá. àwọn wo ni. àwọn guys tán wà níbi ìdí adìẹ àtẹ̀yìn àwọn gangan náà jí. àwọn ọmọ tó ń kúkú yẹn gbogbo wọn. bẹ́ẹ̀ ni sá àwọn làbákẹ́ àdùnní àti bọ́ọ̀ káyọ̀dé yẹn àwọn gangan ni àwọn náà ń ṣiṣẹ́ ọlábí yẹn. gẹ́ẹ̀ dúdú tó náà lẹ́nu báyìí tó mọ òun náà wà pẹ̀lú àbí. àlàkẹ́ ò sí lára wọn kò sí lára wọn sá kò sí lára wọn sá. That's good. ìjọ àìlélẹ́ yìí sórí nǹkan báyìí wọn náà wọ láti òdìdí abroad a máa gbọ́ àwọn olómi pé wọ́n invest aníkàwá invest sílé ṣẹ́rí nǹkan tó ṣe lẹ́sìn. ẹ má bínú ọ̀gá màá bẹ̀yìn náà ní kẹ́ má bínú màá bẹ̀yìn. mo máa ṣe handle wọn. sà ṣe rí ọ̀rọ̀ ń pa handle yẹn ẹ fi yẹn lẹ̀ àwọn àmọ̀tẹ́kùn ti wà ńlẹ̀ wọ́n máa ṣiṣẹ́ wọn wọ́n tún máa ṣe gẹ́gẹ́ tẹ́sí tó yẹ rán wọn lọ wọ́n máa jíṣẹ́ yẹn jù bẹ́ẹ̀ lọ. àmọ̀tẹ́kùn. bẹ́ẹ̀ ni sà. àwọn náà láti bí ọlọ́pàá. kọ́ àwọn tún jọ ọlọ́pàá lọ. bẹ́ẹ̀ ni sà. torí ẹlòmíín wà tó bá jalè ní kọ́ńpìnì tẹ bá lé wọn lọ tán ọgbọ́n bó ti máa rọ́ọ̀bù máa wá. bẹ́ẹ̀ ni. but àmọ̀tẹ́kùn tó wá sọ yìí. àwọn àmọ̀tẹ́kùn yìí ìjọba ti jẹ wọ́n ló ń tẹ̀. sà tó bá ti jẹ́ sà. ọ̀rọ̀ sà. ó mà ṣe ó ṣe fún yín ó ṣe fún yín lẹ́yìn ọmọ aládàáda ẹ̀yìn ọmọ tó ń báyàn lójú jẹ́ ẹni ẹlẹ́ni ilé èèyàn tó fi adúrú bẹ̀yẹ tó fi ta wá lọ́rẹ olùwà ẹ̀yin wá sọ̀rọ̀ ayé di kọ̀lọ̀kọ̀lọ̀ tó kádìyẹ jẹ ẹ sọ̀rọ̀ ayé di ejò tó kẹ́yìn mì ẹ bà mí lójú jẹ́ gbọ́ ọmọlébo ni wọ́n. ọmọsàlẹ̀ kòtò. ọmọlẹ́sàlẹ̀ kòtò àbájọ ọmọrànkìràn ni ẹ sọ ọmọ nílùú ìkọ́ni
ọmọ lórí kọ́ nìyí ṣé bí bàtà jagun àwọn bàbá mi ló fún bàbá rẹ̀ lẹ̀ nígbà tí wọ́n kó wọn lẹ́rú ọmọ àlè ni àti ìwọ gbẹ́jú sókè sótá ọmọ èèyàn pàtàkì ni wọ́n lùlù àti ìwọ náà ọmọ mi dákun mọ́ bí ọmọ ọ̀sán làwọn wọ̀nyí tó ń kó pópó báyà wọn ń làwọn wọ̀nyí mo bínú ẹ bá bí ọ̀gá rẹ pé mo ní kó mọ̀ bínú ẹ̀yin wọ̀nyí ẹ gbọ́ mi ṣé ẹ̀yin owó ti Àlàkẹ́ ni ẹ lè fi tàlàkẹ́ sàrí kọ́gbọ́n ni ṣé bí lùlù náà gbogbo yín jọ wà ọmọ dáadáa lọmọ ọ̀hún mo dẹ̀ ń gbọ́rọ̀ yìí rẹ̀ dáadáa ṣé bí bisẹ́ kan náà lẹ́jọ́ wà àbí kì í ṣe bisẹ́ kan lẹ́jọ́ wà. kábíyèsí sẹ́rìn pàtì Àlàkẹ́ she is now in high level kódà wọ́n ti fi jẹ olórí òṣìṣẹ́ ní ọgbà wa. sótà yìí ẹ̀yin ọmọ rádaràda ẹ̀yin ọmọ tó ń tini lójú ẹ̀yin ọmọ pọ̀ bí ọ̀sánbọ́ ẹ̀yin ọmọ ọ̀tẹ́kùn o ẹ bá fún wọn mọ́ sí irú ẹ̀ mọ́ ẹ bá fún wọn mo ti rí ọ̀tún gbọ́ ẹ bá fún wọn. mọ́tàlẹ́ kọjá ara rẹ̀ oya ẹ máa gbé ẹ bẹ́ẹ̀ dé. mo ṣe wà wọn lọ kó wọn lọ́gbọ́n mo ṣe bẹ́ẹ̀ mo ti mo ní kọ́ fún wọn. wọ́n ní ìwé fọ́sẹ̀ kan báńkì ọ̀gá rẹ̀ dáadáa mo lọ tún dúpẹ́ ó ti Àlàkẹ́ ọmọ dáadáa l'Àlàkẹ́ tá a bá nílùú rẹ̀ méjì nílùú wa ìlú wa náà. Bọ́lá òfẹ́ yóò lè jó kankan. Ẹ bá mi kí ọba wa.